Africa Content TV. Ọkùnrin ọlọ́dún. Tó wà ní àti ẹ̀hùn àti ọ̀hún. Wà láyé. Ìtìjú pọ̀. Wòlíì àgbà. Ẹ bá ń pa ìwọ ọlọ́run. Ẹni ọmọ mi máa ń kí ìṣẹ́ pọ̀ tí a ní. Yáwó àwọn tí mẹ́rin mi bọ́yá wọ́n ń tẹ̀lé wa bí ọrùn ọjọ́. Ẹ bá ń pa ìwọ ọlọ́run kí n gbọ́dọ̀. Lórí bá àjà. Ọ̀sàbẹ̀ wọn orí ọdún ní. Aláwa bá. Ọ̀rí kan. Ọ̀rí táwí. Ọ̀rí táwí. Ọ̀rí táwí. Bá ń sọ gbọ́dọ̀ tóbi náà kẹ́rẹ́. Allahu Akbar. Mi ò gbọ́ dáadáa. Allahu Akbar. Ẹ jọ̀ọ́ ẹ má dúró báyẹn, ẹ jẹ́ ká máa lọ sí ìjókòó wa. Àbá mi bù. Ayakumullah. Súnmọ́ mi ń bí báyìí. Bébí lẹ́yìn. Ẹ jọ̀ọ́. Àmọ́ pẹ́yìn náà wá ọpẹ́lọpẹ́ ká. Wádọ̀ tó lọ bẹ nínú mọ́sálásí Ajímọ̀bí. Bẹ́ẹ̀ni. Ọ̀dọ̀ bàbá mi àgbà kí gbàsálà wà ń jọ Sunday. Dídú wa ni. Kò lè pàtẹ́wọ́, kò tún lè kọrin. Bàbá Ajíbọ́lá, ànùkúlà. Kò lè pàtẹ́wọ́, kò tún lè kọrin. Ó wá ń ṣe sílẹ̀ bí aláìmọ́. Kò lè pàtẹ́wọ́, kò tún lè kọrin. Ó wá ń ṣe súnmẹ́súnmẹ́ bí aláìmọ́. Kò lè pàtẹ́wọ́, kò tún lè kọrin. Ó wá ń ṣe sílẹ̀ bí aláìmọ́. Kò lè pàtẹ́wọ́, kò tún lè kọrin. Ó wá ń ṣe súnmẹ́súnmẹ́ bí aláìmọ́. Nítorí bàbá wa Gabirel, àtẹ́wọ́ ọpẹ́ rẹ̀ dà o. Àtẹ́wọ́ ọpẹ́ mi rèé. Gbogbo ara mi o. Máa fi pé Jésù rẹ̀ ga. Gbogbo ara mi o. Máa fi pé Jésù rẹ̀ ga. Ìjọ ọpẹ́ rẹ̀ dà. Ìjọ ọpẹ́ mi rèé. Tó lè jó ni. Sọ pé àtẹ́wọ́ ọpẹ́ rẹ̀ dà o. Àtẹ́wọ́ ọpẹ́ rẹ̀ rèé. Gbogbo ara mi o. Máa fi pé Jésù rẹ̀ ga. Ìjọ ọpẹ́ rẹ̀ dà o. Ìjọ ọpẹ́ mi rèé. Àtẹ́wọ́ ọpẹ́ rẹ̀ dà. Àtẹ́wọ́ ọpẹ́ mi rèé. Lọ́ọ̀tọ̀ ìtọ́lọ́ níbi tó jòkó sí bá mi pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà àti gbogbo agbó yìí nì. Ó pariwo ẹ̀ dáadáa ti gbọ́. Gbogbo àtàwọn àbíbà àgbóhùn yìí lókè torí ọlọ́run. Ẹ jẹ́wọ̀ èèyàn bàbá ń bẹ́ níbà yìí. Ẹ jọ ní ìṣẹ́jú kan bá mi nàka àdáyà sókè báyìí kan dáa ní fa ọbẹ̀ yẹn ná. Ìka alábẹ̀ ni o. Ẹ bá mi nà sí Pastor Dr. Gabirel Amuse JP. Ọ̀pọ̀ arúgbó Agbala Gabirel. Bẹ́ẹ̀ni. Ẹni tí gbogbo wa ń wò káàkiri àgbáńlá ayé. Bẹ́ẹ̀ni. Ẹ bá mi nàka yẹn sí pásítọ̀ mi tí wọ́n jòkó sí. Màá fọ́lú ẹ̀. Bá mi nà sí pásítọ̀. Pásítọ̀ ẹ jòkó sà. Torí Ọlọ́run. Ẹ jòkó torí tọ́lọ́run sà. Sẹ́yìn ẹ̀kọ́ máa kọ̀ lára bàbá yìí jókòó. Wàdá yìí. A ti sọ̀rọ̀ púpọ̀ bíbá yìí sà. Ọ̀pọ̀lọpọ̀ ni máa wò ó pé àbí tí ibùjókòó bá ìwọ máa wáyé àbí wọ́n dẹ́ta fún wa ni. Àbí wọ́n dẹ́ta kú fún wa ní. Pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rò pé tí ibùjókòó bá ìbá wáyé àbí wọ́n dẹ́ta kú sí wa ní. Agbala tá a bá dẹ́ta kú fún yín ọba tó jọ ní wá ni ó mú wa. Àmín. À ń fẹ́ sọ̀kan ní Ìsìlámù. Bẹ́ẹ̀ni. Lágbàáyé. Àjọ lẹ̀pọ̀ ni o. Gbogbo ń tẹ́ ń ṣe láyé.
ewúrẹ́ olóhùn sọ́kọ àgùntàn. Abadibu. Àmì ọmọ pé èrò lé. Wàláyì. Inú jìgàn. Ọ̀gá wa ni. Bàbá àwọn aṣáájú wa ni. Bẹ́ẹ̀ni. Èrò ẹlòmíì lé. Ó lé gan o. Ibi tá ń lọ yìí. Agbala. Gbogbo ẹ̀ tó rí iṣẹ́ yìí tẹ̀ ń ṣe. Tí ò bá ti gbà fún yín. Lọ́wọ́ pa. Ẹ tiẹ̀ ló mọ́gbà ni. Àti lọ́ọ̀rẹ́ mọ̀ lé. Ẹ ló mọ́gbà ni. Àti rọ́ọ̀nà kọjọ́ mọ̀ lé fún. Ẹ wo iye ojú ẹ̀ ń tẹ́ yọnú àdẹ́wò. Àti hùn. Ẹ̀yin àti bàbá mi olùṣọ́. Bẹ́ẹ̀ni. Kú ọmọ yẹn jẹ́ bàbá ojú olùṣọ́. Ẹ wo iye ń tẹ́ yọnú àdẹ́wò. Ẹ wo iye ń tẹ́ sọdẹ donílé. Ẹ wo iye ń tẹ́ sọdọ ọlọ́kọ̀. Ẹ tẹ́ sẹ́kún ẹ̀dẹ̀ rí. Ẹ wo ẹni tó ti parí ó ti rọrẹ ẹ̀pinnu ayé pé ayé ìwọ̀n ti tán. Ibo lòun fẹ́ gba ikú lọ́kàn. Ìyá àtọmọtẹ kọ́lé fún Ari. Ẹ wo iye ń tẹ́ sọdọ onílé. Agbala àṣẹ ń tẹ́ mú wá lọ́rùn ni. Allah. Àti ìrìn tọ́lọ́ fẹ́ sí nìyẹn. Ẹ wá mú wá lọ́rùn ẹ̀ bọ́ ẹ̀dáwọ́ bò ó. Gbogbo ayé dẹ̀ ń rí. Bẹ́ẹ̀ni. Ẹkún ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ yín o. Àmín. Ẹ bá nàkẹ́ bá ń sọ fún wọn pé kò ní gbẹ̀yìn ọ̀rọ̀ yín. Ẹkún ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ yín. Ẹkún ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ yín o. Ẹ ní sunkún. Ẹ ní sunkún. Àní wáyé tì. Àní wáyé tì. Bí a ti tọrọ fún yín kó níbẹ̀ fáwọn náà. Àmín. Pásítọ̀ kó níbẹ̀ fáwọn náà. Àmín. Kó níbẹ̀ fọmọ wa. Àmín. Kó níbẹ̀ bẹ̀ bí wa. Àmín. Ọ̀nà la hawla wala quwwata. Illa billahi aliyyil azim. Mo dúpẹ́ lọ́wọ́ yín sà. God bless you sir. Amen. In the name of Jesus. Amen. Thank you sir. Olúwo ní fi yín sílẹ̀. Àdúrà wa ni. Bàbá mi mò ń bọ̀ níwájú yín àdúrà tí yín ló ga jù. Wàláyì. Àdúrà yẹn ga púpọ̀. Bàbá tó jí wọ́n tutù. Àwọn àṣìlẹ̀jọ́ àwọn tá a dúró yẹ jẹ́ kí. Àtàgùn mọ́ bí o. Àwọn àṣírí kan jẹ jáde tó pọ̀. Láwọn tó kéde yín sáyé. Pé ẹkún àwọn ọ̀dọ́ yín ló ti dẹ̀yìn. Wàláyì. Olùsọ. Ẹ̀ tó wà nílẹ̀ tó tara yín gòkè. Bàbá mi. Wọ́n sọ gbangba bí lẹ́nìí. Gbogbo ẹni tí ń gbọ́ mi. Bá mi sípò. Tọ́lọ́ ní ọ̀sẹ̀. Bàbá tó bí èmi náà Kírísítẹ́nì ni. Wàláyì. Sẹ̀lẹ̀ ni wọ́n. Kírísítẹ́nì bàbá tó bí mi. Wọ́n ní chọ́ọ̀chì lọ́mí. Ó bẹ̀ mí sẹ́ni kò nídìí kó ànáìsì. Ó ti yẹ. Nígbà ilé wọn sọ yín lé kí wọn mọ kẹ́kẹ́ dání. Ibi tó tèmi lọ ni mo lẹ́gbọ̀n tó jẹ́ pásítọ̀. Wàláyì. Ọmọ ìyá kan náà. Ọmọ bàbá. Ọmọ bàbá mi bàbá kan náà ìyá kan náà. Ẹ̀gbọ́n mi ń bẹ pásítọ̀ ni. Ó jẹ́ yèmí sẹ́ ní ibi tí mo yẹ. Pásítọ̀ ọ̀rọ̀ ń bọ̀ sà. Olúwo ní dojú àdúrà tì yín. Appreciate wa yín lé ni o. Adúpẹ́ gan. Amálóore gan. Ọlọ́run ní ìjà yín kulẹ̀. Àmín. La hawla wala quwwata. Illa billahi aliyyil azim. Tọ́lá ní ọ̀sẹ̀ máa mi àgbà síkò. Gbogbo ẹ̀ ọ́ títọ́ ọdún máa pariwo síkò lẹ́ẹ̀kẹ́lẹ́ kí gbọ́. Sẹ́mu oníkẹ́sí. Bàbá wí tó kèsè lẹ́ẹ̀kẹta tí ò ní bàjẹ́ lẹ́lẹ́. Jọ̀ọ́bọ̀ tí bá pariwo náà ní bá pariwo tọ́lá ní ọ̀sẹ̀ náà. Bọ́lá ìlẹ́lẹ̀ títí fẹ̀sí. Àlẹ́jì ìmáàmù tọ́lá ní ọ̀sẹ̀ rèé. Aṣọ kan náà wọ́wọ́, ọmọdé tó lè tó rèé. Kí lè fẹ́? Ẹgbọ́n kí lè fẹ́? Black check ni wọ́n fún yín o. Kí lè fẹ́? Sọ̀tọ́wọ̀ mọ̀láìkà dé. Ọlọ́run látọ̀dọ̀ wọn. Ó tán àná Ọlọ́run lórí 100 million. Ó tó bí ojú bẹ́ẹ̀ lọ, kò tó pírójẹ́tì ti ń lọ lọ́wọ́ lólúwo lẹ́gbẹ́dá àbí tèkó àbí tàbújá àbí ti London. Dádì ẹja kúrò owó ká tó gbọ́ wá sí kárábá ó lè balẹ̀ mọ́ àná ìjẹsà. Sallallahu alayhi wa sallam. Amen. So I'm happy to be here. It's never a mistake to be here. She wanted to go maybe. It's a privilege being here, not a mistake. So, and I want to appreciate this wonderful honor given to this small boy. Look at him, poster me. Àwa kéré gan bẹ́ẹ̀ nípa orí ọ̀dọ́ ọlọ́run wọ́n ń bà wá bí ọmọ kékeré wọ́n lè lọ́wọ́ àṣepọ̀ orí ìfẹ́. Now ìbéèrè kan mo gbé láti mọ̀ wọ́n ní ṣé animals dáhùn kọ́ lọ́nà àbí afẹ́gbẹ̀rẹ̀ ní focus because ní tí mo wà interested jù nínú ẹ̀ wọ́n ní pé ká kọ́ nínú ìlú wọn. So are we building mosque? Ṣé àbí àti ń kọ́ làbí tí
wọ́n ti rà á. So nínú ẹ̀ wá ní wọ́n máa mosque wà lára ẹ̀. So àjọ máa parí mosque yẹn ni. Church náà wà ń bẹ̀, mosque wà ń bẹ̀, school náà wà ń bẹ̀, area bó lọ wà. Foundation wa máa wá, a máa wá. Tí kìíní yóò fi parí, káwá tó lọ sí, a máa drop huge amount, I will not mention it. Fún alákàntì ọ̀tọ̀lọ́ ni ó ṣe òtítọ́ inú àbí. So a ṣe gbọ́gbọ́n. Bet tí wọ́n fi máa parí mosque yẹn, àjọ máa ṣe ni. That's a promise by God's grace. When we are dropping something now. Praise the Lord! Thank you, Jọmọ́! Allahu Akbar. Thank you, Jọmọ́! Allahu Akbar. Lẹ́yìn ìgbà tí bàbá ti sọ̀rọ̀, ọ̀dọ̀ wọn náà ló kù. Ṣùgbọ́n jẹ́ kí bàbá wa síkò. Ààrẹ káàbàtà fún gbogbo gómìnà. Ẹ ti ń dàrẹ àgbáyé náà lọ. You are the next president báyìí. Ààrẹ bẹ́ẹ̀ jókòó, ó jẹ́ ẹ má bínú o. Gómìnà fún ẹgbẹ́ síkò alájẹsẹ́kù òtítọ́ ọ̀nà. Ẹ bá wa lù wọ́n lọ́gọ̀ ẹnu, ẹ kí wọn, kọ́ kú iṣẹ́. Èyí tí wọ́n ní kí a ṣe, èyí tí ọba tó ní wá ti ṣe fún wọn ni. Ẹ̀dá ò lè kẹ́dà kú iṣẹ́, ṣùgbọ́n náà tó ní ẹ̀dá lè kẹ́dà kú iṣẹ́. Ọba títí ń kí yín bọ̀ láti jọ ìkò ní padà lẹ́yìn yín o. Ara kíkí Ọlọ́run náà ló gbé yín débi. Èyí tí Ọlọ́run ní kí a tó lè pè yín fún kẹ́lẹ́ wádìí lónìí. Kẹ́lẹ́ tó débi lọ́lọ́ ti kí yín. Nínú àníyàn ẹ̀dá Ọlọ́run ti dájọ́. Ẹ ti láníyàn pé máa wá bí. Adé máa rà ní ọgbọ́n kan ara yín. Ẹ wá wá náà, adé rà ní ọgbọ́n kan ara yín. Ọba tó ní bàbá kan kí yín. Ọ̀sẹ̀dá tó lè kí yàn bí Ọlọ́run. Ẹ̀dá bá kí yàn, kíkí wọn àwọn ọ̀rẹ́. Ṣùgbọ́n tọ́lọ́ bá kí yàn, wàláhì kò sí bí gbogbo ayé bá kú ẹ tọ́lọ́ bá kí Ọlọ́run kí ni o. Tí gbogbo ayé bá sẹ̀ ní ẹ tí Ọlọ́run bá kú, wàláhì Ọlọ́run kú ni. Ọlọ́run ní padà lẹ́yìn yín láéláé. Ọba tó dúró tì yín pọ̀ láti bẹ̀rẹ̀ ayé yín kò ní padà lásìkò yín fún yín. Gbogbo èyí tẹ́ ẹ ṣe lọ síwájú la rí, wàláhì kìí ṣe lòní la rí o. Èyí tẹ́ ẹ ti ń ṣe síwájú tó ṣe pé kò gbúyọ̀ mùsùlùmí kọ̀yọ̀ kírísítẹ́nì lẹ̀. Ó là á nà wọ pẹ́rú ètò tá a gbé kalẹ̀ irú yín ọ̀gbọ́dọ̀ mọ́ sí bẹ́ẹ̀. Kìí ṣe pé bọ́jà torí pé kẹ́lẹ́ wá fún wa lówó. Ẹ tó ní wá lórí gbogbo kan. Wàláhì ṣùgbọ́n a rí gbogbo ilé ti ṣe bọ̀ nínú tó sàwọ́dì. Kìí sàwọ́dì tó ní lẹ́gbàá. Àwọ́dì ó tẹ́ ti ṣe bọ̀. Eléyìí wá kéré ní àwọ́dì tó lọ́wọ́ fún yín. Lórí gbogbo ẹ̀ tó lọ́ bá kí ìlọ́lọ́ gbogbo ẹ̀ tá a bá sọ fún congrats tí ò bá ti wà lókè wà láì fún congrats. Ẹ bá lẹ̀ kó lórí ibú léèyàn wà láì tọ́lọ̀ bá fún níwèé náà kò sórí ibú. Ó ti tọ́tọ́ bá tó gbàgbé náà kó tó sórí ibú. Ànábì yìí sáà tí wọ́n pe Jesus Christ. Ẹ mọ iye yẹn ti pélé lórí ibú ni. Ọlọ́dẹ pélé lórí ibú. Israẹli ń bú ànábì yìí sá wípé ọmọ ògbó ni ọmọ abú ni àbẹ́yà méjìlá ló wà ní ìṣẹ́. Èèyàn méjìlá sì tẹ̀lé ànábì yìí sá. Ẹnì kan tó wá yọ ìgbé rẹ̀ ọwọ́ àdúrà gbogbo àwọn èkú rẹ̀ ọlọ́dẹ ìdí ànábì yìí sá. Ọlọ́wọ́n ní yìí sá wà ní Jesus Christ. Kí ló fẹ́ bára wa fọ́? Ẹ̀yin ti jẹ́ kó yíyẹ wa kálọ́ gbogbo ìgbà yìí pé ní ìjà òsì. Torí ìjà gbé wa láàrin mùsùlùmí àti kí ìjà gbogbo ìlà sẹ́ẹ̀dù. Wọ́n lè láti wà nígbà ìyá ìyá ìṣẹ́ fún wa. Bí ìwé ẹ̀rọ wà ní ìfúnná náà, bí ìwé ẹ̀rọ náà lè wá kí àwọn àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ wò láti ìlà òdì. Àwọn ènìyàn ní mo bẹ ọba tó ní yín ẹ ti ń gbà ti gbà ilé òní ká gbà wọn fún yín ní agbára Ọlọ́run àwọn ọdún ilé ọwà kiri ní ìtọ́nà ó fún yín àwọn ọdún ilé wájú Ọlọ́run ní ọba tó fún wa nínú àgbẹ̀ náà tó kà wọ́n tó kà wọ́n dùn Ọlọ́run jẹ́ ẹ̀ka lápò àwọn àgbọ̀ àtà. Ọlọ́run fi báríkà tó pọ̀ sí ọba tí ó dá wa ní ṣe lákàtà fún yìí o adúpẹ́ o àwọn ọmọ bá ṣe lè dúpẹ́ o ṣùgbọ́n tó ní wá lè dúpẹ́ yóò bá dúpẹ́ fún ẹṣin ní. Báyìí abẹ́lẹ́gbọ́ ọ̀rọ̀ láti ẹnu wòlíì àgbáyé bàbá ilẹ̀kùn olóòrùn fún ìran àsìkò yìí prophet Gabirel Adéwálá Ọmọsàn tàbí sẹ̀ránṣẹ́ Agbala Gabirel Apostolic Church worldwide ìran láti London àti ti Nàìjíríà
àti ti olúwo lẹ́gbẹ́dá àti tòjé àti ti sanyo ti sọ́kà tí gbogbo Ìbàdàn ní gbogbo àgbáyé ẹjẹ́ mọ̀ pàtó fún Ọlọ́run kẹ́kìbí ìjọmọ́ praise the Lord. Láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n a gbọ́ òtítọ́ ọ̀rọ̀ látẹnu ìfẹ́ àti ìṣọ̀kan nínú ẹ̀sìn. lẹ́ẹ̀kan sí sọ́bọ́lá náà bí yókèrè sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ ká gbé Ọlọ́run tóbi o. àwọn èèyàn tó wà ń bí ẹ jẹ́ ká gbé Ọlọ́run tóbi. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù. Ọlọ́run ògo ni fún ọ lókè ọ̀run. Gbogbo ipá, gbogbo agbára, gbogbo ògo, gbogbo ẹ̀yẹ, gbogbo ìrẹ̀lẹ̀, gbogbo agbára adá padà fún wọn nìkan. O ní ògo rẹ ẹnikẹ́ni ò gbọdọ̀ bá ọ pín. Adá gbogbo ògo padà sí ọ̀dọ̀ rẹ torí pé ìwọ ló ní Olúwa gba ọpẹ́ wa. A ó dẹ̀ máa yìn ọ́ Jésù Olúwa wa. Ẹ jẹ́ á pàtàkì fún Jésù lẹ́ẹ̀kan sí i. Ohun tí wọ́n fi ṣe àkórí ìpéjọpọ̀ yìí kí n tó sọ mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo àwọn bàbá wa. Tí n bá ní kí n wo ìjókòó yìí lọ láti òkè délẹ̀, ẹ̀yin tí ẹ lè nírú wa ní ọmọ ọmọ lẹ́wà ń bí, tẹ́ lè nírú wa ní ọmọ ọmọ, tẹ́ lè nírú wa ní ọmọ, tẹ́ nírú wa ní àbúrò. Ipò téèyàn dé kò ní kéèyàn má fi ìrẹ̀lẹ̀ sí i. Ẹni tó wà níbì kan lénìí kó má gbéraga. Àwọn kan ṣì ń bọ̀ ń bẹ̀ lọ́la. Àwọn kan ti lo ayé ṣáájú, wọ́n ti lọ. Ohun tí wọ́n ṣe lẹ̀ ní ayé ń sọ. Àwọn kan wà nú ayé ń sìn. Àwọn rò pé àwọn làwọn láyé. Ẹnikẹ́ni ò láyé o. Wọ́n pe ayé ní orúkọ kan àfọwọ́bà filẹ̀ ni. So everybody pátá ní ó padà fi ayé ilẹ̀. So ìbéèrè tí màá kọ́ béèrè lọ́wọ́ ni pé nígbà tí èmi àti yín bá kúrò nínú ayé yìí kí ni wọ́n máa sọ nípa tiwa. Àwọn èèyàn kan ti kú lánàá, wọ́n ń gbẹ́ sàárì àwọn kan lọ́wọ́ lénìí. Nígbà téèyàn bá ti wọ̀ wọ́n wo bó ṣe ń ṣe, wọ́n wo ìwà rẹ̀, wọ́n wo ìṣe rẹ̀. So ọjọ́ ń bọ̀ lólúwa wí, ọjọ́ téèyàn bá kú, ọjọ́ yẹn ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní discuss kí ló gbé ayé ṣe, kí ló wá ṣe láyé. Mo gbàdúrà èmi àti yín ò ní kábàámọ̀ lẹ́yìn ayé yìí. So mo fẹ́ fi ìrẹ̀lẹ̀ kí àwọn bàbá lọ́wọ́ sókè. Ó wà ń bí o jẹ́ Muslim, ó ní family Christian tó jẹ́ ẹyọ kan, bàbá ńlá àárọ̀ ni. Kò dẹ̀ sí Christian tó wà ń bí tí ò ní Muslim family kan. Kò dẹ̀ yọ èmi náà lẹ̀. Ìyá mi kéwú dàgbà ní Basira lórúkọ ọmọ mi. Ìdílé Muslim náà ti bí ìyá mi. Gbogbo wọn pátá Muslim ni wọ́n ṣe ń bẹ̀. Mọ́ ìmí nìkan ló fẹ́ pásítọ̀. Òun láti Basira ó jẹ́ ìsìnbọ́láńlé. Bẹ́ẹ̀ mo lè sọ ilé ìfún yín pé títí di àárọ̀ yìí a sì máa ń lọ ilé iléyá. Tí iléyá bá dé èmi náà káwọn ọmọ mi. A lọ dóòmé ìyá àgbà ti kú. Àwọn nìyá ọmọ sí mi. Bẹ́ẹ̀ bọ́n ṣe wá kú tó àjẹ́ kí ilé iléyá yẹn ó parun. Gbogbo àwọn fámìlì máa ń pàdé ní agboolé wa Mọ́ládé. A máa ń lọ ṣe iléyá. Hallelujah, hallelujah. So 1 Corinthians chapter 14 ní verse 1a ó ní ẹ máa lépa ìfẹ́. Ọ̀tọ̀ ní tá ń lépa, ọ̀tọ̀ ní tí wọ́n ní ká lépa. Ó ṣe mí láàánú pé fúnra wa là ń gbèjà Ọlọ́run. Iṣẹ́ tọ́lọ́run ò rán wa, iṣẹ́ yẹn là ń ṣe. Èyí tó rán wa gangan à ṣe. Kí lèyí tó rán wa? Ó ní ẹ máa lépa ìfẹ́. Kí ló túmọ̀ sí? Ọlọ́run ti mọ̀ pé inú wa ò rí bákan náà, ojú wa ò rí bákan náà. Ó ti mọ̀ pé ńgbà tá a bá dénú ayé oríṣiríṣi tó wù wá ni ká máa ṣe. Ó wá fún wa láṣẹ kan, ó ní ẹ máa lépa ìfẹ́. 1 Corinthians chapter 13 náà, òun náà sọ tẹ̀ tí bá rẹ̀ ní bá mi ka Bíbélì. Òun sọ tiẹ̀, ó ní bí n bá ń fọ onírúurú èdè, tí n bá ń fọ ti áńgẹ́lì, tí mi bá ti nífẹ̀ẹ́. Èmi dàbí idẹ tí ń dún. Ó ní mo dàbí idẹ tí ń dún. Tàbí bí kí n bá lè lóhùn goro. Yes, ó yẹ ká bá sùn again. Bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀. Tí n bá ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀. Tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀. Tí n bá gbogbo yín tẹ̀ wá ń bí kò sí bẹ́ẹ̀ ṣe lè ní òye tó yes. Tí mo sì ní òye ohun gbogbo ìjìnlẹ̀. Tí mo ní òye gbogbo ohun ìjìnlẹ̀. Ẹ kàwé mà.
tí mi ò ṣe kí ni. Tí mo bí èmi kò sì ní ìfẹ́. Tí ìbá dẹ̀ ní ìfẹ́. Yes. Tó bẹ́ẹ̀. Tí mo lè ṣí àwọn òkè ńlá ní ipò. Tí n bá nígbàgbọ́ tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè ńlá nípò. Bí èmi kò sì ní ìfẹ́. Tí n bá wá nífẹ̀ẹ́. Èmi kò jẹ́ nǹkan. Kí ló lóun ò ṣe? Èmi kò jẹ́ nǹkan. Kò sí bá a ṣe lè lówó tó, kò sí bá a ṣe lè ní ipò tó. John 3:16 ó ní Ọlọ́run fúnra rẹ̀ fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Wọ́n sọ pé Ọlọ́run fẹ́ràn Kìrìsìtẹ́nì tó bẹ́ẹ̀ gẹ́. Wọ́n ló fẹ́ràn Muslim tó bẹ́ẹ̀ gẹ́. Tá a bá ń sọ nípa ayé, ṣáwa táwọn bí sáyé ni wá. Nítorí Ọlọ́run. Wọ́n bọ̀ ẹ́ jẹ́ ń bèrè, àwa táwọn bí sẹ́nu ayé la wà. Ẹ̀yin tó jẹ́ pé inú ayé la wà, ẹ pàtẹ́wọ́ fún Jésù bí tẹ wà. Inú ayé lèmi àti wà. Ó ní Ọlọ́run fẹ́ràn gbogbo ayé. Nítorí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Gbogbo aráyé ni kì í ṣe báwọn kan, kì í ṣe pé ó fẹ́ràn àwọn pásítọ̀ nìkan, kì í ṣe pé ó fẹ́ràn àfáà nìkan. Ó ní Ọlọ́run fẹ́ràn gbogbo aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Yóò fi fi ọmọ bíbí rẹ̀ kọ́kọ́ ṣe fún wa. Yes sir. Kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé. Now ibi tá ń lọ rèé, hallelujah. Ibi tá ń lọ rèé, ibi tá ń lọ ò jìnnà, ibi tá yà ló pọ̀. Ọ̀tọ̀ ni tí ayé ń wá, ọ̀tọ̀ ni tí Ọlọ́run ní ká máa wá. Inú ilé kò lè mọ ilé adé ta. Ilé lẹ ti máa bẹ̀rẹ̀ kó tó dé òde. Matthew 22. Jésù sì dáhùn. Matthew 22 ẹ̀ka 35 amákàdé 39. Matthew 22:35. Matthew 22:35. Yes ma. God bless you, mọ́mí wa. Nígbà náà nínú ọ̀kan nínú àwọn tí ń ṣe amòfin. Àwọn tó ń mòfin. ń dán wò. Wọ́n fẹ́ dán Jésù, wọ́n bí léèrè, yes ma. Wọ́n fẹ́ bí léèrè. Ó sì bí léèrè ọ̀rọ̀ kan. Ó bí Jésù léèrè ọ̀rọ̀ kan. Wípé olùkọ́ni. Jésù olùkọ́ni. Èwo ni àṣẹ ńlá nínú òfin? Isa ọmọ Mariam, èwo ni àṣẹ ńlá nínú òfin? Èwo ni number 1? Èwo làṣẹ ńlá nù gbogbo òfin tá a mọ̀ tẹ̀lé nú ayé? Yes. Jésù sì wí fún wọn. Kejì rẹ̀ rèé o. Ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ẹ kọjú sáyẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. Sọ pé fẹ́ ọmọlàkejì rẹ. Ẹni tẹ́ ẹ jókòó tí lẹ́gbẹ̀ẹ́ yẹn, ẹni yẹn ò láṣìírí. Ọjọ́ tí ọ̀rẹ́ rẹ̀ sọ àṣírí ayé ẹ̀ fún. Bọ́ọ̀rẹ́ yẹn ṣe lọ tán, òun tún kọjú sí ọ̀rẹ́ rẹ̀ míì. Ó ń sọ tí ẹni tó dìde ń sìn ní tóun sọ fún òun padà sọ fẹ́ nìyẹn. Ẹni tó bá nífẹ̀ẹ́ ò ní wá ìṣubú ẹ̀. Ẹ jẹ́ á dìde lórí ẹsẹ̀ wa. Ńgbà wọ́n béèrè pé wo ni àṣẹ ńlá, wọ́n ń tẹnumọ́ fún Jésù. Èwo làṣẹ ńlá? Èwo ni ká tẹ̀lé? Ṣé ká ṣọ̀tá ara wa ni? Ṣé ká pínyà ni? Ṣé kí Mùsùlùmí ṣe tiẹ̀? Kí Kìrìsìtẹ́nì ṣe tiẹ̀ ni? Nínú àwọn òfin méjèèjì yìí ni gbogbo òfin àti wòlíì rọ̀ mọ́. Nínú òfin méjèèjì lòfin wòlíì rọ̀ mọ́. Hallelujah dáadáa. Hallelujah. Sọ̀bú alánàbíyú kẹrin. A fẹ́ gbàdúrà kan níbi tẹ́ ẹ dúró sí yẹn. Torí láti bí ìsà tí ò bá sì fẹ́ nú ọkàn tèmi, mo ti rí àwọn tó rí àwọn kìíní ìgboro, àwọn bíbọ̀ wọ́n rí, wọ́n pè mí Agbala Gabirel, ń gbọ́ wọ́n pè ọ́, oúnjẹ má lọ, mo ní kí n má lọ, mo ní why, ẹ má lọ náà ni, mo ní kí ló dé, ọlọ́run Muslim, mo ní ẹni sùúrù, ta ló dá wọn, ó ní ọlọ́, mo ní ta ló dé mi náà, mo ní ọlọ́, mo ní ibo lájọ́ ń lọ, ibo lájọ́ parí ìrìnàjò wá sí inú kòtò, àbí ẹjọ́ ibo náà ṣe Christian sí. Ibo náà ń sin Kírísítẹ́nì sí, ibo náà ń sin Mùsùlùmí sí. Nígbà àwọn bàtà bí Mùsùlùmí, ṣé Mùsùlùmí jábọ́ látọ̀run ni? Kí náà ṣe kán tó bí wọn? Ọkọ àtobìnrin súnmọ́ra wọn, ó doyún, wọ́n bímọ. Kán tó bí Kìrìsìtẹ́nì náà kọ́. Ìbá àdáyé la pín. I pity you. Ẹ̀yin bí Ọlọ́run ẹ káre o. Ẹ̀yin vice chairman Ọlọ́run ẹ múra sí. Ẹ wo Jésù sọ, ó lèmi náà ń bọ̀ kankan. Èrè mi ń bẹ pẹ̀lú mi. Màá san fún yín. Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ má jà fún mi mọ́. Ẹ fìfẹ́ hàn. 1 Corinthians 13:13 ó dà pé lóòótọ́ parí ẹ̀. Ó ní ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ. Ó ní ṣùgbọ́n ìkan ló ga jù, wọ́n lè wo ni ó ní ìfẹ́. Ṣé má tàn yín? Mi lọ́rẹ̀ẹ́ bẹ̀ mo lọ́rẹ̀ẹ́ kan. Best friend mi ni ẹni kí lórúkọ rẹ̀. Best friend mi láyé ẹni kí lórúkọ rẹ̀. Àfa Àfíìs.
mi ń kọ́ rẹ̀ mi lọ́rẹ̀ kankan ṣùgbọ́n mo lọ́rẹ̀ kan kékeré la ti ń bára wa bọ̀ orúkọ ẹ̀ àáfà àfíìs bàbá ẹ̀ ṣéwù ni we love ourselves awájọ̀dún mi máa lọ ọ̀dọ̀ wọn á sọ I love him àti ẹ̀ jókòó sọ̀rọ̀ ẹ̀sìn rí ara yí ẹ̀ àjọjọ́ pé tó wá ní ṣé wọ́n wàá ṣe gbà hàn ayé ẹ̀ rọrùn ayé mi rọrùn fún àjọ ń bá nǹkan wá lọ sà mí gbọ́ kó sọ̀rọ̀ mi fẹ́ lómi rí n tẹ́ bá sọ fún ó dì mọ́wọ́ síbẹ̀ nìyẹn we love ourselves ìfẹ́ ló ṣe kókó. ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ń bẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n èyí tó tóbi jù nínú wọn ni ìfẹ́. ìwádìí wọn bá káàkiri ẹ tiẹ̀ máa ronú pé lọ́jọ́ kan á pàjùdé àní lajúmọ́. ìyẹn ni ká máa rò pé sáyé táàmù kankan rèé jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa. hallelujah 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 hallelujah. gbàdúrà yẹn ọlọ́run fẹ́mi náà lẹ́mìí ìfẹ́ èmi náà fẹ́ máa kóyàn mọ́ra mo fẹ́ nífẹ̀ẹ́ ara mo fẹ́ nífẹ̀ẹ́ bí mo fẹ́ nífẹ̀ẹ́ gbogbo ènìyàn gbogbo ẹni tó bá wá síwájú mi mo fẹ́ nífẹ̀ẹ́ spirit ní ìfẹ́ o ẹ̀mí kan ní ìkórìíra ẹ̀mí kan ní ìfẹ́ ẹ̀mí kan ní ìkórìíra ẹ̀mí kan ní ìfẹ́ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ kan máa ń rí yàn wọ́n á dẹ̀ yé ti èèyàn ẹlòmíà kan rí ọba yìí á nínú lágbájá kan bí mi ẹ̀mí kan ní olúwa fẹ́ mi náà ní ẹ̀mí ìfẹ́ ọlọ́run yọ̀ǹdẹ̀ fún mi yọ̀ǹdẹ̀ ẹ̀mí tí nífẹ̀ẹ́ gbogbo ènìyàn olúwa yọ̀ǹdẹ̀ ẹ jẹ́ á gbàdúrà bá a ṣe lè gbà ó yá àdúrà ẹ jẹ́ á gbà olúwa fún mi lẹ́mí ìfẹ́ fẹ́mi náà ní ẹ̀mí ìfẹ́ fún mi ní ẹ̀mí ìfẹ́ mo fẹ́ nífẹ̀ẹ́ ara mo fẹ́ nífẹ̀ẹ́ gbogbo ènìyàn olúwa fún mi ní ẹ̀mí ìfẹ́ 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 jésù olúwa wa ó kù àdúrà kan tá a máa gbà wọ́n dẹ̀ ní bèrè lọ́wọ́ ẹ̀yin kan ẹ̀yin tó jẹ́ pé ẹ wà ń bí títí dì sí yìí ó sì ń dí ìyàn sínú ẹ̀yin yẹn náà ní kẹ́ ẹ tọrọ àforíjì o ti sọ pé ní ẹ pé láyé kì í sáyé yìí láti parí ìjà wá ta ló sọ fún apá parí ìjà lọ́rùn ta ló sọ fún ìdájọ́ ló wà lọ́rùn wọn parí ìjà ń bẹ̀ tó o bá ti kú bẹ́ẹ̀ni pé a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn ẹ̀ ìdájọ́ ló kù bẹ́ẹ̀yàn bá ti kú ó ti tán ìdájọ́ ló kù a lè tọrọ àforíjì fún òkú tó ti kú nígbà ó wà láyé la lè máa pray fún ẹ̀yin kan wà ń bí ẹ ti di ìyẹn lọ́kàn ẹ ti di ara alẹ́ yín ẹ ti dì í sínú pé àní kíra mọ́ ẹ dijú níbi tẹ́ wà Olúwa ní sọ fún yín níbi tẹ́ wà kẹ́ ẹ máa tú ọkàn yín ká níbi tẹ́ wà kẹ́ ẹ tú ọkàn yín palẹ̀ kẹ́ ẹ dẹ̀ máa dáríjì kí àdúrà yín má bàa ní dènà ẹ di ojú yìí Olúwa fún mi ní ẹ̀mí ìfẹ́ gbogbo ẹni tí mo dì sínú mo dáríjì wọn tó fẹ́ dáríjì wọn àbò fẹ́ dì wọ́n nú síbẹ̀ tó bá dáríjì wọ́n yá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lágbájá mo dáríjì ọ́ sọ láti inú ọkàn rẹ fún àyájọ́ tá à ń ṣe lénìí tó jẹ́ mú kémi náà tó lè wà ń bí ẹ máa sọ lágbájá mo dáríjì ọ́ àwọn tẹ́ ẹ ní sínú àáfàá níyànnú pásítọ̀ níyànnú bẹ́ẹ̀ ni akọrin níyànnú ọmọléke níyànnú pé ìwọ àní sọ̀rọ̀ mọ́ títí ayé kì í ṣayé lè má sọ̀rọ̀ ẹ o wọ́n yí parí ìjà lọ́rùn. ẹ bínú ẹ má ṣe jẹ́ kí òòrùn wọ̀ bá ìbínú yín. ẹ má jẹ́ kí òòrùn wọ̀ ẹ má gbàdúrà níbi tẹ́ wà kó o dẹ̀ máa dáríjì ní ẹ láti inú ọkàn ẹ má gbà níbi tẹ́ wà 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 Jésù Olúwa wa mo gbàdúrà bí Olúwa ti wà tí ẹ̀mí ẹ̀ wà ọkàn ìkórira tàbí ẹ̀mí ìkórira ó jáde lára wa lórúkọ Jésù. Àmín Jésù. Agbá ẹ̀mí ọ̀tun. Àmín. Agbá ẹ̀mí ọ̀tun. Àmín. Agbá ẹ̀mí Ọlọ́run láàyè. Àmín Jésù. Ẹ̀mí ìfẹ́ ọ̀tun ó wọnú wa lọ. Àmín Jésù Kristi. Kò ní sí àyè fún ẹ̀mí Sátánì. Àmín. Èmi àti yín máa rí àánú gbà. Àmín. Bí a ti máa lọ, a máa lọ ní ìdáláre. Àmín. A ó dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Àmín. Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ. Sọ̀bú alánábì yóò kẹrin. Ẹ bá ń gbé Ọlọ́run tóbi. Ẹ já ka ìtẹ́nà ẹ já ka ó yáyá. Bismillahirrahmanirrahim. Inna abdullahi rabbil alamin. Arrahmanirrahim. Rabbil. Ó yá. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shanihaka huwal abtar.
Àmín. آمين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu akbar. ó pọ̀. jọ́ torí ìtọ́lọ́run bá mi pariwo ọlọ́lẹ̀ kẹ́dẹ́. Allahu akbar. jẹ́ ń wò ó ní ìṣẹ́jú kẹjẹ ní àtẹ́wọ̀ ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ níbi tó jókòó sí. ẹ jẹ́ oró. jàtẹ̀gbọ́n yẹn olójú báyẹn lọ. Yàsín wà ń bẹ̀. adúpẹ́. I'm there, thank you. aṣọ Dr. Gabirel Amusa JP ọkọ̀ arúgbó Agbala Gabirel. Bẹ́ẹ̀ni. gbogbo ẹgbẹ́ tí mẹ́mbì yìí ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín pé Olúwa ò ní jẹ́ jábọ̀ o. Àmín. ẹ bá sàmì lẹ́ẹ̀kan náà. Àmín. ẹ bá ṣe àmì lẹ́ẹ̀kan náà. Àmín. ní ìṣẹ́jú kan gbogbo wa ká tẹ́wọ́ méjèèjì fún wọn ẹ bá mi kéyìn náà àti náà àti lẹ́ẹ̀kan yẹn. Iná wọn ní akílẹ̀ kan. pásítọ̀ ìtọ́gbẹ̀yìn àyà yẹn ìpè ní. Ó wà lẹ́ àbútárù. ẹ gbọ́ tùmẹ̀ sà. àwọn tí wọ́n sọ fún ànábì ò ní lẹ́yìn dáadáa àwọn wọn ò lẹ́yìn dáadáa. ẹni tó bá sọ pé ẹ̀ ní lẹ́yìn dáadáa wọn ò ní lẹ́yìn dáadáa. Àmín. sẹ́tùmẹ̀ ti yẹn sà. ọlọ́run kọ́ wọlé àfẹ́ wọlé àkójọ wa yìí ẹ ti wà lókè gbogbo ayé nínú wọn dùn sí. Bẹ́ẹ̀ni. Àgbàlá ẹ̀ ní jábọ̀ o. Àmín. bẹ́ẹ̀ bá jábọ̀ ẹ̀ ní dòkú òjijì. Àmín. abájọ tẹ́mi rè òfin kù. abábíbù. Oríṣiríṣi ọ̀rọ̀ lóyún Yorùbá máa ń sọ. ẹrù tó rù yẹn tóbi dorí ẹ lọ. Ẹ mọ bó ṣe wà ní. Àgbàlá ẹ ní lo kú ẹ̀mí láyé. Àmín. wọn ní àgbogbo ẹtọ́ bí amátísà mi bí lẹ́ẹ̀kan náà. bá a sọ pé lọ tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. 100 acres ń lọ lọ́wọ́. sọ yìí gan. Bẹ́ẹ̀ni.